tó ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káalẹ́ ẹ káàárọ̀ ọdẹ ọdún bí etí tẹ́ fi ń gbọ́wọ́ mànídì bákan náà ojú tẹ́ sì fi rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà ẹ wà nínú gbé sọnù bí ò ṣe bí ọmọ Yorùbá ǹjẹ́ ẹ ti gbọ́ ẹ wá gbọ́ bó ṣe ń lọ lẹ́kùnrẹ́rẹ́ ṣé ẹ fẹ́ gbọ́ ǹjẹ́ ẹ mọ̀ pé ìjọba àpapọ̀ ìyẹn federal government wọ́n ti lọ ṣe peace meeting pẹ̀lú àwọn agbésùmọ̀mí ó yà yín lẹ́nu ìjọba àpapọ̀ ni o wọ́n ti lọ ṣe peace meeting pẹ̀lú àwọn agbésùmọ̀mí wípé ẹ wá ẹ jẹ́ a jọ sọ̀rọ̀ kí lẹ fẹ́ wọ́n ní ẹ wá ẹ jẹ́ a jọ sọ̀rọ̀ kí lẹ fẹ́ ó yà yín lẹ́nu bẹ́ẹ̀ ni o abájọ ohun tó ń fún Gumi ní moral nìyẹn ohun tó ń fún Gumi confidence nìyẹn ẹ mọ̀ pé sọ pé àwọn ti lọ bá àwọn agbésùmọ̀mí tó wà ní Katsina àwọn ló ti lọ bá wọn ṣe ìpàdé ìjọba àpapọ̀ ti bá wọn ṣe ìpàdé o ẹ wá mọ ohun tó fọ́nì jù lẹ́yìn tí wọ́n bá wọn ṣe ìpàdé lẹ́yìn tó bá wọn agbésùmọ̀mí ṣe ìpàdé tọ́jọ́ sọ̀rọ̀ wípé kí àlàáfíà kó wà àwọn agbésùmọ̀mí dẹ̀ padà hùwà ẹranko wọn o mo rẹ́rìn nítorí wípé Yorùbá tó sọ wípé kò sí bá a ṣe lè ṣe bòlò tí ò ní rùngbẹ́ òun lọ̀rọ̀ agbésùmọ̀mí kò sí bí ẹ ṣe fẹ́ bá wọn sọ̀rọ̀ peace tí wọn ò ní hùwà ẹranko ẹni kí ni wọ́n ṣe lẹ́yìn yẹn lẹ́yìn tí ìjọba pè wọ́n ẹ ti máa gbọ́ ìjọba pa ìyẹn gan lásán gan ó lù bákan létí ìjọba pé agbésùmọ̀mí pé ẹ wá ẹ jẹ́ a jọ sọ̀rọ̀ ṣùgbọ́n ọmọ Adéyẹmọ ó ń bẹ́ẹ̀ tó jẹ́ pé kò ṣẹ́ ó wọ́n declare wanted wọ́n pé wá kí lẹ fẹ́ Nnamdi Kanu wọ́n pé jókòó kọ́ béèrè pé wá kí lẹ need tí ẹ fi ní da àbí pariwo mọ́ wọ́n rí yẹn ṣe o wọ́n wá pe agbésùmọ̀mí ìjọba pe agbésùmọ̀mí wọ́n jọ dialogue lórí àlàáfíà ìlú kò fọ́nì rárá báwo ni in the first place ẹ wá mọ̀ tó wá ṣẹlẹ̀ nígbà tí ìjọba tún wá pa agbésùmọ̀mí lo ìmúra sójà wá ni yàtọ̀ sí wípé wọn ò wáṣọ sójà wọn wọ ìrànmúra bíi agbésùmọ̀mí gbogbo kàmọ́ kí gbogbo everything àwọn fìlà everything gbogbo akoto àwọn sójà ni àwọn agbésùmọ̀mí lò wá sí peaceful meeting ni gbogbo nǹkan àwọn sójà ni wọ́n lò wá sí peaceful meeting ẹ wá mọ̀ tó wá fọ́nì jù ẹni ló pa mí lẹ́rìn o níbi tí wọ́n ti pè wọ́n fún peaceful meeting tó lẹ́yìn tágbésùmọ̀mí lọ agbésùmọ̀mí tún mú bálẹ̀ ẹ̀bẹ̀ wọ́n tún yá mútu ẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ pè wọ́n fún peaceful meeting tán ni agbésùmọ̀mí tún mú bálẹ̀ yẹn wọ́n tún pa á wọ́n da dùbúlẹ̀ wọ́n bá dùbú ẹ̀ ó yà yín lẹ́nu the matter will never settle am ṣáwọn ẹranko tí mo sọ fún pé àwọn arábí yìí ò ń ṣẹni tán lè pọ́nlé lábẹ́ bó ti wù kó rí wọ́n ń ṣẹni tẹ́ ẹ lè pọ́nlé rárá nítorí wípé ìwà ẹranko ò ní fi ayé wọn lẹ̀ bẹ́ẹ̀ ìwà ẹranko yẹn owó kọ̀ máa bóyá kọ̀ ká sọ pé kọ̀ máa ń gùn wọ́n ni torí bí tí kì í bá ṣe bẹ́ẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ bá yín sọ̀rọ̀ àlàáfíà tán bálẹ̀ ẹbẹ̀ àbọ̀bàbẹ̀ lẹ́múlẹ̀ tún yànkì ẹ̀ tún pa á ìyẹn nìkan kọ́ lẹ́yìn tí wọ́n pa bálẹ̀ ẹbẹ̀ tán wọ́n ṣẹ̀ṣẹ̀ tún wá kó àwọn kan wọ́n tún kó wọn lọ sínú igbó padà nílùú yẹn náà wọ́n tún kó àwọn kan náà wọ́n tún kó wọn lọ sínú igbó ṣé ara peaceful meeting tó bá ṣe nìyẹn ṣé peace meeting tó bá ṣe nìyẹn kò lè dùn mí fún wọn náà olórí wọn tó jẹ́ Bello Túnjí tẹ́ ẹ̀ bá gbàgbé wípé ní ọjọ́ iléyá ó kí ìdì tán ó kírun tó ṣe everything tán ó tún pa èèyàn 12 ó yà yín lẹ́nu bẹ́ẹ̀ ni ó pa èèyàn 12 lọ́jọ́ ìdì láìṣe ẹran lọ́ní ó pọ̀ òun pààyàn 12 fún ìdì lásán nìyẹn o wọ́n wá ní kí ló dé tó fi ṣerú ẹ̀ kí ló dé tó fi pa àwọn èèyàn yìí ẹ̀gbọ́n tó sọ ó lóun kàn pa wọ́n for fun lásán ni àti òun kàn catch fun ó fẹ̀mí èèyàn catch fun ọ̀dájú làwọn arábí yìí o kéèyàn fi ẹ̀mí ènìyàn kó fi catch fun
ó lóun kọ̀ pa wọ́n ẹjọ́ kí ni túmọ̀ fún òun kọ̀ pa wọ́n fún eré àti òun kọ̀ fi cash cruise ẹ̀mí èèyàn ó lọ fà ṣé ẹ ti rí à ń sọ fún pé àwọn arábí yìí ìwé ẹranko ò lè fi wọ́n sílẹ̀ ìwé ẹranko kò lè fi wọ́n sílẹ̀ láyé ẹ̀rọ péré là ń ṣe ni ẹ wo ẹja ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹja gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ bẹ́ẹ̀ lẹ́nìkan jẹ́ kó yé wa ó ní iṣẹ́ fẹ́ gbọ́ àfìgbà tí Yorùbá bá bọ́ la máa tó lè sọ pé òmìnira dé bẹ́ẹ̀ ni adẹ̀fẹ́ bọ́ ibẹ̀ nìkan jẹ́ kó yé wa ó ní ṣé kìí ṣẹgbẹ́ APC ní olórí wọn ni ṣé ìṣẹgbẹ́ àwọn náà lọ invite wọn kó wá ba ètò ìṣèjọba Jonathan jẹ́ ìyẹn Ebele Jonathan nígbà tí PDP ẹjọ́ kí wá ló wá dé sí tó fi jẹ́ pé èsúrú tí wá pàdídà ó ti lé ajá bẹ́ẹ̀ nìkan jẹ́ pé ó ní àwọn aṣáájú Fúlàní wọ́n ti fọwọ́sowọ́pọ̀ àwọn olórí àti àwọn olóṣèlú ọmọ Yorùbá ni wọ́n fi okùn so wá ní ìfọ́ọ̀mù fún Nàìjíríà wọ́n fi okùn so wá fún Fúlàní láti máa fìyà jẹ wá bẹ́ẹ̀ nìkan ní ta ló rántí Garus Galolo àbí ṣe pé ṣe gbọ́ ká gbọ́ pa ẹ̀ mọ́ àbí Galadima ti ṣe kíni ó ti replace ẹ̀ now we are watching the game ẹ wo ó ti yé yín bẹ́ẹ̀ láti fi jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àwọn arábí ń play wa ni o bẹ́ẹ̀ nìkan jẹ́ kẹ́ ẹ wọ ó ní àláìṣẹ́ ẹ̀mí ẹran ẹ̀mí èèyàn ló pa tán yìí ẹ wo ìkan tún jẹ́ kẹ́ ẹ wọ ó ní ṣé àwọn wèrè tó kó wọn ìṣọ́fẹ́ lọ fún wọn lóúnjẹ nínú igbó ni àwọn pípọ̀ yìí fi ayé àwọn èèyàn wọ́n fi tàfàlà kò dẹ̀ sí ẹni kankan tó rí nǹkan kan ṣe sí i nígbà téèyàn kan pààyàn tó sọ pé òun fún wọn káàṣì fún ẹ jọ̀ọ́ kí ni wọ́n fẹ́ rí ṣe sí i bẹ́ẹ̀ nìkan tún jẹ́ kó yé wa ó ní àwọn ìjọba wa ni ó jẹ́ ká bá wí àwọn ìjọba wa ló yẹ ká blame nítorí wípé àwọn ọlọ́fààyè gbà wọ́n ẹ̀yin olóṣèlú ẹ yé fi ẹ̀mí wa ṣòfò mọ́ eléyìí ti pọ̀ jù bàbá wa Bọ́lá Tinubu àwa Yorùbá fẹ́ máa lọ bẹ́ẹ̀ ni èyí tá a jẹ ìyà ti tó ẹ ti rí bẹ́ẹ̀ irú nọ́ọ̀sẹ̀sì wo lélẹ̀ bàbá Bọ́lá Tinubu tó bá tẹ̀ jẹ́ wípé ògidì ọmọ Yorùbá Oòduà nìyí ni ó yẹ kẹ́ ẹ gbàgbé wípé ẹ fẹ́ lọ fún ìbò 2027 bí kò ṣe pé kẹ́ ẹ pín orílẹ̀-èdè kẹ́ ẹ dẹ̀ fi ọmọ Adéyẹmọ sílẹ̀ pẹ̀lú àkáǹtì ẹ̀ kẹ́ ẹ filẹ̀ kó lè wá inú ìlú bàbá rẹ̀ padà bẹ́ẹ̀ ni ẹ̀yin yá mẹ́rin bàbá mi torí ẹ̀ la ṣe ń pariwo pé Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ bá wa bó kó lọ fáfà ẹ like ẹ share ẹ subscribe ẹ bá ń tẹ̀ sójú ẹ jẹ́ yàwọn èèyàn pé Yorùbá nation ni God bless Yorùbá nation ó dàbọ̀.